ẹ̀yin èèyàn nǹkan míì máa tún ti ń jẹyọ báyìí o lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò àwọn kan ló ti lọ́ọ́ fa MC Oluomo lọ́wọ́ sókè gẹ́gẹ́ bí national president tí àwọn á ṣẹ̀ṣẹ̀ dìbò yàn báyìí o a ṣe wípé irọ́ pátápátá ni nǹkan tí wọ́n ń sọ tẹ́lẹ̀ wípé MC Oluomo ti di national president tí Tafa Sego sì ti di state chairman torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn boys NURTW ló ti ń ké gbàjarè síta tipẹ́tipẹ́ wípé MC Oluomo ò tí ì fi ipò state chairman sílẹ̀ láti jẹ́ kí Tafa Sego continue gẹ́gẹ́ bí state chairman o. Ẹ káàbọ̀ sí Digi Naija television ẹ má gbàgbé láti tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí ẹ like fídíò yìí ẹ drop gbogbo èrò ọkàn yín sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí káàkiri. ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò yìí kò mọ̀ wá fìbí kankan yé èèyàn mọ́ báyìí o torí nígbà bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni a rí gbọ́ wípé MC Oluomo ti fa Tafa Sego lọ́wọ́ sókè láti jẹ state chairman tóun fúnra ẹ̀ sì ti lọ sí Àbújá gẹ́gẹ́ bí national president táwọn boys kọ̀ọ̀kan sì ń sọ wípé irọ́ pátápátá ni o wípé MC Oluomo ò mà tí ì fi ipò sílẹ̀ fún Tafa Sego o báyìí ó wá dàbí ìgbà wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe election national president ni o torí a ti rí àwọn ọmọ ẹgbẹ́ kan tán wá jáde láti endorse MC Oluomo gẹ́gẹ́ bí national president tí àwọn á ṣẹ̀ṣẹ̀ dìbò yàn o ẹ jẹ́ a jọ gbọ́ àlàyé tí wọ́n ṣe. Up national Progress. Progress. National. You do for me. I do for you. Aduta. Continue. Ẹ ṣé púpọ̀ gbogbo Nàìjíríà. Ẹgbẹ́ awakọ̀ onímọ́tò ní South West la wà níbí. Tá a dẹ̀ ṣèlérí tí gbogbo ọmọ ẹgbẹ́ wa delegate 4 ní state kọ̀ọ̀kan. Gbogbo wọn ló dẹ̀ wà níta níbí tá a máa tèmi báyìí Èkìtì state lèmi ti wá orúkọ ti tèmi ní Joseph Falọpẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́fọ̀ ọ̀rọ̀ nípínlẹ̀ Èkìtì tó jẹ́ alága onímọ́tò gbogbogbò nípínlẹ̀ Èkìtì la wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ọ̀gá wa president elected tá a ṣẹ̀fẹ̀ yàn ní tuntun yánranyánranyánra tí gbogbo wa máa dìbò fún ìdí ẹ̀ tá a fi wá bí tá a fi wá pé báwọ̀gá wa Dúpẹ́ Ayọ̀ nìyẹn. Up national. Progress. Progress. National. Up national. Progress. Progress. National. A wà níwájú ọ̀gá wa Alhaji Akinsanya Muslim MC Oluomo èmi ni state chairman Ondo state NURTW àwa la gbé láti endorse MC Oluomo as the incoming president of NURTW Federal Republic of Nigeria. Thank you very much. Orúkọ tèmi ni Mustapha Ismaila aka Yaro, the acting state chairman Ogun State NURTW. A wà nílé ọ̀gá wa Dr. Musiliu Ayinde Akisanya MC Oluomo láti wá endorse wọn as a incoming president of NURTW Ogun Nigeria lápapọ̀ president onímọ́tò káfàtà àwa South West ẹsẹ̀ wa pé síbí láti wá endorse wọn wípé àwọn ní incoming president. Up national. Progress. Progress. National. Ọ̀gá wa tá à ń wíwù náà nìyí o. Bẹ́ẹ̀ni. Ọ̀gá wa tá à ń sọ náà nìyí o. Ẹ ti rí. Ṣé ti rí báyẹn o? MC Oluomo káfàtà the president. Oluomo. The president NURTW for Nigeria. Alhaji Chief MC Oluomo. Congratulations, you. Thank you, sir.